Ayan, oh, look in here, tell me lọ́rùn. Do again. Kérésì yéésì yìí mà dé o. Ẹ̀yin ènìyàn, ẹyọ̀, ẹbí jọ́sí. Merry Christmas! It's our Christmas carol on AlujoHymn Fusion with Segun Oluwayomi. Next week, ìbára máa ma ṣe Christmas. Orí. Mi ò fẹ́ dárúkọ tó ń pè é yẹn ni o. Segun. Ayan tún lu kíní yẹn lẹ́ẹ̀kan sí. Kérésì yéésì yìí mà dé o. Ẹ̀yin ènìyàn, ẹyọ̀, ẹbí jọ́sí. Merry Christmas and Happy New Year in advance. No matter what is going on, we will still celebrate the only living God. Jésù Olùgbàlà. Jésù tó wá sí ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí. Ayé rádaràda ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí. Jésù wá láti wá kú fún mi, láti wá kú fún ẹ. Merry Christmas. It's our Christmas carol on AlujoHymn Fusion. Lord, we are grateful for another wonderful time today. AlujoHymn Fusion with Segun Oluwayomi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
lédè bàbá ọba dáre bàbá mi nínú Olúwa. Authority, we say you are God, you are not a man. Bó ṣe ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta tó solé ayé ló nìyẹn. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Kíní yẹn máa ń da àwọn kan lédèrú. Trinity kò yé àwọn kan. God the Father, God the Son, God the Holy Spirit. Ó ń da àwọn kan lédèrú kò yé wọn. Glory be to the one that came to this world to die for our sins. Alèwí lè ṣe, alèṣe lèwí, alágbàwí ẹ̀dá. The only one of Israel. The God that knows the beginning from the end. The God that knows the end from the beginning. The God we call Alpha, Omega. Ìpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n, ìpìlẹ̀ṣẹ̀ òye, ìpìlẹ̀ṣẹ̀ ohun gbogbo. Ọlọ́run tí a kò lè dá dúró. Ọlọ́run tó ju gbogbo ohun tí ayé ń pè é lọ. Ọlọ́run tó ń jẹ́ agbọ́ májà, ajá májẹ̀bi. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Olúwa ẹ ṣé o. Ó máa ṣe Ọlọ́run ayọ̀. Ó máa ṣe Ọlọ́run ayọ̀. Ó fọ̀nà àdúrà hàn mí. Ó dá mi lọ́lá. Ó máa ṣe Ọlọ́run ayọ̀. Ó máa dẹ̀ ṣe Ọlọ́run ayọ̀. Ó dẹ̀ fọ̀nà àdúrà hàn mí. Ó dá mi lọ́lá. Ẹ wálé. If Christ did not come to this world, wàhálà yẹn ti pọ̀ jù. Tí Jésù ò bá wá, ó tiẹ̀ ní sí, ìwọ ò ní sí, because àwọn bàbá yẹn ti máa dẹ́ṣẹ̀ tí wọ́n ti fi wọ́n ti pa ẹ́, wọ́n ti fi ẹ̀jẹ̀ rúbọ. Irú àwa yóò àyànṣọ́ ọ̀pọ̀ possible kí bàbá mi má sí. Wọ́n ti pa bàbá mi, wọ́n ti fi ẹ̀jẹ̀ rúbọ. Ṣùgbọ́n Ọlọ́run rò pé jẹ́ kí n rán ọmọ mi kan ṣoṣo wá sí ilé ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí láti wá kú fún àwọn èèyàn. And he sent his only begotten son. And that is what we are celebrating, the birth of the Lord Jesus Christ. Jésù ó ṣé o for coming to this world to die for me. Kí èmi lè yè, kí èmi lè yè, Olúwa ẹ ṣé o.
ṣe o kí ló ń ṣẹlẹ̀ lórí Facebook oyin dàwọn lámúrẹ́nikẹ́ afọpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ ni. àwọn ará Orísun náà wà ńbẹ̀ o kí ló ń ṣẹlẹ̀ lórí social media lórí Orísun ọmọlára Àìná we wish you a Merry Christmas. Ọlọ́run bá ṣọdún ayọ̀ fún gbogbo wa lórúkọ Jésù ohun tí ò tó ṣì ń bọ̀ wá ṣẹ́kù bẹ́ẹ̀ ni má ronú mọ́ the Lord will do that Christmas for you and that new year the Lord will do the Lord will provide for you wàá pàdìyẹ wàá pẹran wàá ra ráìsì you just praise God honor God praise Him give Him all the glory give Him all the honor you've been faithful Lord. From the ages past, that is why your name, Oluwayomi, is forevermore. You've been faithful, Lord, from the ages past. That is why your name, Oluwayomi, is forevermore. Kí ló ṣe lórí social media torí Orisun? Kí lẹ pé? Ọ̀nà mẹ́láti Ìkẹjà aka Eze Ebube see how far you have helped me from January to December.
mo gbádùn ẹ ò ní sọnù. Èmi nìkan ló yé, kò dẹ̀ lè yé ẹnì kankan. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló yé. Black Jesus, ìwọ nìkan ló yé, kò dẹ̀ lè yé ẹnì kankan. Ìdí tí a fi yìn bàbá. Àwa nìkan ló yé. December la wà yìí, Máyọ̀wá. Ìwọ nìkan ló dẹ̀ yé o. Kò dẹ̀ lè yé ẹnì kankan. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló yé. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Ẹ ṣé. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ, lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ, lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Hey! Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ o. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ, lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Olóore mi. Àwa náà rè o, ọmọ ọba. Àwa náà rè o. Wò ó tó wà lè jó ìwọ ló mọ̀. December láwa yìí. Àwọn tá a jọ bẹ̀rẹ̀ January, àwọn kan kú ní February. Àwọn kan kú ní March, April, May, June. Ọlọ́run aṣọ ẹni December ò wá lè jó. Àwa náà rè o, ọmọ ọba. Ayérayé ṣe o. Christmas carol turn to Thanksgiving. Àwa náà rè o, ọmọ ọba. Àwa náà rè o, ọmọ ọba. Àwa dúpẹ́ oore àtọdúnmọ́dún.
rédíò wa nìyẹn. 98.7 Smile FM. Dr. Oluwayomi. Dr. Oluwayomi Ṣómìdé. A ò ní wá yín tì lórúkọ Jésù. Smiles FM 98.7. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí rédíò Christmas carol là ń ṣe lónìí ẹ máa bá mi fàdúrà ránṣẹ́ sí Dr. Oluwayomi Ṣómìdé aláṣẹ Smiles Radio 98.7 bẹ́ẹ̀ ni Doctor mo fẹ́ kọrin yìí fún yín mo dúpẹ́ pé ẹ rí àánú gbà. Mo dúpẹ́ pé ẹ rí àánú gbà torí kìí ṣe gbogbo ènìyàn ló tẹ̀ rí àánú gbà. Tó bá ti yá Ọlọ́run ó ti yá nìyẹn. Dókítà mo dúpẹ́ pé ẹ rí àánú gbà. Mo dúpẹ́ pé ẹ rí àánú gbà torí kìí ṣe gbogbo ènìyàn ló tẹ̀ rí àánú gbà. Ẹ wálé. Thank you so much Dr. Oluwayomi Ṣómìdé. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Ẹ má gbàgbé Orisun náà o. Olúwaṣọlá Esther. Ohun tẹ́ ẹ ṣe máa yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni December la wà yìí o. Ohun tẹ́ ẹ ṣe máa yà mí lẹ́nu bàbá. Ohun tẹ́ ẹ ṣe máa yà mí lẹ́nu bàbá. Ẹnu mi jẹ́ mi nù, ẹsẹ̀ kún mi dẹ̀ ní o. Ohun tẹ́ ẹ ṣe máa yà mí lẹ́nu bàbá.
lórí rédíò máa bá mi send orin Christmas yẹn Christmas carol là ń ṣe lónìí Jésù wá sí ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí láti wá kú fún mi láti wá kú fún ẹ bẹ́ẹ̀ ni ó tó gbéga ó tó gbéga ó tó gbéga ó tó gbéga Ọlọ́run tó tì wá lẹ́yìn ó tó gbéga àbí kò tó gbéga nílé lórí Orísun àbọ́lọ́wọ́ tó gbéga ó tó gbéga o láti January di December ó tó ṣe lógo ó tó gbéga ó tó ṣe lógo ó tó gbéga Ọlọ́run tó tì wá lẹ́yìn ó tó gbéga. Òun jáde láàárọ̀ òun wọlé lálẹ́ ìmọ̀ orí ẹ̀kọ́ o àánú àti orí ọ̀fẹ́ lórí gbà. Òrè tó lùgbàlà ṣe fún mi kò ṣẹ̀dá tó lè ṣe èmi ò dúpẹ́. Ó ṣe Máyọ̀wá. Òrè tó lùgbàlà ṣe fún mi ọba ayé kan ò lè ṣe èmi ò. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Innocent Olúwafẹ́mi a bí olùgbàlà kan fún wa ní ìlú Bethlehem. Báàsì ẹ̀ ni mo kọ yẹn ó mọ̀. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Ayọ̀mí Ayọ̀ Peters ẹ ṣé àyè ọpẹ́ yọ ẹ ṣé àyè ọpẹ́ yọ ẹ dẹ̀ ṣé àyè ọpẹ́ yọ ẹ ṣé àyè ọpẹ́ yọ after all I've been through àyè ọpẹ́ padà yọ láti January di December ẹ ṣé àyè ọpẹ́ yọ Ọlọ́run tí ò jẹ́ ṣàìsàn tọmọtọmọ sọ bẹ́ẹ̀ ẹ ṣé àyè ọpẹ́ yọ Ọlọ́run tó ń dárí sí àtayé àtọmọ ẹ ṣé àyè ọpẹ́ yọ o after all I've been through àyè ọpẹ́ padà yọ ẹ dẹ̀ ṣé àyè ọpẹ́ tún yọ ẹ ṣé àyè ọpẹ́ tún yọ ẹ dẹ̀ ṣé o àyè ọpẹ́ yọ o after all I've been through àyè ọpẹ́ padà yọ. Kí ló ṣe lórí rédíò Orísun ẹ wálé Afọlábí Kíkẹ́ lọ́mọ joy to the world.
Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Akínlẹ̀yẹ Nathaniel, Ọmọkẹ́mi Àjàlá, Silent Night, ẹ jẹ́ kó sọ́lẹ̀ mayans. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Akíndélé again. It is jingle bell, jingle bell. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò lórí Orisun? Olúsọmí Ọlájídé, Kérésìmesì yìí mà dé, ẹ̀yin ènìyàn ẹyọ̀ ẹ fi ijó sí. Bẹ́ẹ̀ ni à ń wo Christmas lọ́ọ̀kan, ọdún ayọ̀ la máa ṣe. Ṣínà, ọdún ayọ̀ la máa ṣe lórúkọ Jésù, ayérayé máa ṣe.
Olúwa máa dé. Bẹ́ẹ̀ni, just some days to Christmas. Olúwa máa dé. You are still thinking that you don't have anything to celebrate. For the fact that you are alive, you are breathing in and you are breathing out is enough. Nínú ìyìn ni ìbùkún ti máa jáde wá. Àwọn tọ́lọ̀ ṣì mara lé fún ká tó ṣe Christmas wà lára àwọn tó ń gbọ́ mi lórí rédíò, tó ń wò mí lórí Orisun, tó ń wò mí lórí YouTube, lórí social media. Ìgbàgbọ́ ni mo ní ìdí. Bẹ́ẹ̀ni, tí Ọlọ́run bá decide láti dé, ẹnu máa yà ẹ́. He's still in the business of answering prayers. And he's still in the business of doing miracles. Now raise your hand to the Holy One. Ayérayé. Kó gbé ọwọ́ sókè kó ní. Gbèsè ọpẹ́ mi pọ̀, èmi ò lè san tán. Àmọ́ ó síbẹ̀síbẹ̀, n ó ṣe wọ̀n tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ má ṣe o bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀ gan o, èmi ò lè san tán, mi ò lè san tán, mi ò lè san tán. Àmọ́ o síbẹ̀síbẹ̀ dáàdì lókè, n ó ṣe wọ̀n tí mo lè ṣe. Bàbá aláàánú mi, ẹ má ṣe o bàbá. Ẹ wá ká lọ júbà rẹ̀, ẹ wá ká lọ júbà rẹ̀, ẹ wá ká lọ júbà Jésù Kristi ọba. Ẹ wá ká lọ júbà rẹ̀, ẹ wá ká lọ júbà rẹ̀, ẹ wá ká lọ júbà. Ayérayé à ń júbà rẹ̀ o. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin ló ń gbógo fọ́lẹ̀ wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin ló ń gbógo fọ́lẹ̀ wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Àwa wá dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Ní gbogbo ọ̀nà lẹ ti fi ṣe. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà lẹ ti fi ṣe. Ní gbogbo ọ̀nà lẹ ti fi ṣe o bàbá. Ọdún yìí àtúrà kò ní lé koko mọ́ mi. Ọdún Christmas yìí àtúrà kò ní lé koko mọ́ mi. Àwọn Christmas lọ́ọ̀kan o. Ọdún yìí àtúrà kò ní lé koko mọ́ mi, fẹnu ẹ̀ sọ. Ọdún yìí àtúrà kò ní lé koko mọ́ mi. Gbogbo ohun tí mo dáwọ́lé ayọ̀ ríṣẹ́. Gbogbo ohun tí mo gbójú sókè béèrè lolúwa yóò ṣe. Ọdún yìí àtúrà kò ní lé koko mọ́ mi. Ká tó lọ gbójú ẹ̀ sókè. Kò ní ọdún yìí àtúrà kò dẹ̀ ní lé koko mọ́ mi. Ayérayé nínú ọ̀run o. Ọdún yìí àtúrà kò ní lé koko mọ́ mi. Gbogbo ohun tí mo dáwọ́lé á tẹ̀ yọrí. Gbogbo ohun tí mo béèrè látorí ṣe yóò ṣe. Ọdún yìí àtúrà kò ní lé koko mọ́ mi. Mo ń bọ̀ lẹ́yìn wá ṣe Christmas o. Ẹ ṣé o. Thank you for joining us today. Merry Christmas and Happy New Year in advance. Oh,